èèyàn ò ní gorí ìkàkó tó kákàn òsèyàn tí ó gorí àtakó tó di kórè ta bọ́ọ̀lù bá sì kìtì mẹ́sì nírú ẹsẹ̀ ọmọ mi ẹsẹ̀ ọmọ jó èmi nu eégún jọ bí aláyàbí òkè nígbà tá a máa wọlé dé lálẹ́ ilẹ̀ ti ṣú gan mo bá àwọn ìyàwó mi níwájú ìta àwọn rí ẹyẹ àdán kan sáré wọnú ilé àwọn wá títí àwọn òbí lóòótọ́ mo wá àdán táwọn yìí tí o. nígbà tó dijọ́ kejì ìyàwó mi yẹn ṣaláìsí. ìdí ọ̀gẹ́rẹ́ àkọ́kọ́ yẹrí pàkìtì àpò eégún ayé ìsìnbọn ọ̀run ọ̀sán garigari gàgàgà ọba mọ́kì kutukutu ọbẹ̀ yìí gbò òkúkú lè wọ́ọ̀rì sàn náà ṣe rẹ̀ mọ̀gbò. eégún bá wọnú aṣọ apáǹdà ó yẹ paradà bẹ́ẹ̀. babaláwo ló bí mi babaláwo ni mi ọdẹ sì tún ni mí pàápàá. Abíjà. Adé. Àwọn awokùnkan tó ń wò yìí wọ́n ti rìn jìnnà kọjá àbí tó ń fọkàn sí. àwa ò ronú ọ̀rọ̀ fóònù gbogbo gbàtẹ́ ń sọ yìí látayébáyé ló sì ti wà. ní ọdún 1988 eré sinimá kan wà tí wọ́n ṣe lásìkò yẹn tí wọ́n pè ní Ọ̀pájé ọ̀pọ̀lọpọ̀ àwọn onítíátà lẹ ti wò rí ṣùgbọ́n ní tẹ́ fẹ́ wò yìí ó jẹ́ ní àkọ́kọ́ tá a lè sọ pé kọ́kọ́ lo GSM. àbíkọ́ ya múra gidigidi ni. èmi àjàn náà jẹ́ mò ń sọ̀rọ̀. ọ̀ya máa rọ wọ́n tán. Òdèrè ló bí lẹ̀lẹ̀. Àwọn òdèrè ló bí lẹ̀lẹ̀. Lẹ̀lẹ̀ ló bí àtẹ̀pẹ́. Lẹ̀lẹ̀ ló bí àtẹ̀pẹ́. Àtẹ̀pẹ́ ló bí àgbọ̀nrẹ̀gùn. Àtẹ̀pẹ́ ló bí àgbọ̀nrẹ̀gùn. Àgbọ̀nrẹ̀gùn ló bí ọ̀rọ̀. Àgbọ̀nrẹ̀gùn ló bí ọ̀rọ̀. Ọ̀rọ̀ ló bí Oòduà. Ọ̀rọ̀ ló bí Oòduà. Oòduà ló bí Ògbóni mẹ́ta. Oòduà ló bí Ògbóni mẹ́ta. Mẹ́ta yálé Olúwo. Mẹ́ta yálé Olúwo. Méjì yálé Àpènà. Méjì yálé Àpènà. Ọ̀kan yòókù ya ọ̀dọ̀ ẹ̀yìn àjẹ́. Ọ̀kan yòókù lọ yá ọ̀dọ̀ ẹ̀yìn kìnìún. ẹ gbọ́ṣẹ́ ẹ má bìjà ṣólóògùn lábìjà mo fẹ́ pe abìjà jáde láti inú igi yìí abìjà máa jáde láti bí ẹ̀ ń rẹ́rìn abìjà tàti wèrè kó o gbá mi o ibi tó o bá wà kó o ké tantan kó o máa bọ̀ lórí ètò Kasta tí ṣùgbọ́n abìjà ibikíbi tó o bá wà kó o máa gbọ́ o ìpè ayé ni mò ń pè ẹ́ o abìjà èní ló máa mọrú èèyàn tí mo jẹ́ ó rò pé mò ń ṣeré ni ojú ò gbọ́dọ̀ tì mí o abìjà. mọ̀ ń jẹ́ o eégún jọbílẹ̀ rí o èmi àdánlábẹ́kù dídí àlàpàwọ́ bí ọba wù ọ̀sẹ̀ ni wọ́n ń tì nú bó ti ń tira rẹ̀ sójú ọ̀nà mo dá lápá tán tí mo fi ọmọ ó kúrọ rí àsìkò ìgbà tí wọn rẹ ní bá jà ní mo fa ògiri mọ́ra èmi ò kò jà tí tẹnu mọ́ jò èmi ni o adé orí ọ̀kẹ́ ò ṣe déédé orí ẹyẹkẹyẹ ìran kankan kan ọjọ́ kankan èmi náà lọ́dọ̀ ẹranko tí ó dorí kodò bí àdán yọ ṣẹ̀jẹ̀ lẹ́nu ni mo kí yín o nílé lóko lájò lẹ́yìn odi èmi tẹ́ ń wíre o Alhaji Tajudeen Oyewole abìjà wàrà bí ẹkùn ẹ kú ilé o. ǹjẹ́ o rántí bàbá ìṣá ǹjẹ́ o rántí eré Ọ̀pájé tán wá gbé tó jẹ́ pé tọ́pájé bá ti kúrò nínú ìlú Télúdè ìlú ò ní rójúmọ́ àbí bẹ́ẹ̀ kọ́ sà. bẹ́ẹ̀ ni Ọ̀pájé ìlú Bílẹ̀gùn ló wà Bílẹ̀gùn gangan ló ní Ọ̀pájé lásìgún àwọn náà yà lò Télúdè lọ́ọ́ lè jàgbà lọ́dọ̀ lásìgún ni lọ́ba dìgbọ́n mi sí omi òtò. Lálùdé ó máa ń ṣeré olóògùn alápinni òòṣà ìyẹn náà ń ṣe tiẹ̀. ọmọkùnrin kan náà wà Alébíoṣù ìyẹn náà máa ń pọ̀fọ̀. bọ̀dá kan náà wà l'Abẹ́òkúta ìyẹn náà ń pọ̀fọ̀. wọ́n pọ̀ tí wọ́n ń pọ̀fọ̀ bẹ́ẹ̀ nínú gbogbo àwọn tí mo kà á lẹ̀ ta ló senior yín dìṣẹ́ yìí. èmi mo fẹ́ kéré jù láàrin gbogbo wọn. èmi ni mo fẹ́ kéré jù láàrin gbogbo wọn. ǹjẹ́ ẹ mọ sọ̀rọ̀sọ̀rọ̀ kan tó ń jẹ́ Gbẹ́ngà Adébóyè. lágbára Ọlọ́run kí Elédùmarè kó fọ̀run kẹ́ nǹkan tó fi sílẹ̀ kó má bàjẹ́ àní bí ni àtijọ́ máa ń ṣeré ibi ni gbogbo wa jọ máa jókòó sí tá àtijọ́ máa ń ṣeré láyé. ṣé ibi tá a wà yìí gangan. ní ọwọ́ àǹsálẹ̀ lẹ́yìn bí báyìí. ta ni abìjà. abìjà ni Alhaji Tajudeen Oyewole lọ́nà méjèèjì ọmọ bíbí ìlú Òṣogbo ni mí lókè baálẹ̀ ní gbọ́n mi nílé Odù agboolé Odù gangan
ibẹ̀ ni wọ́n ti bí mi kì í ṣe pé mo dé kò wá bẹ̀rẹ̀ tíátà ìṣe ilé náà ló bá mi dóde iṣẹ́ mi ni láti ìlú wa lóṣogbo mo kàn wá sékòó ni mo wà èmi àtọ̀gẹ́ mi àti ọ̀rẹ́ mi kan lájọ gbégbà náà látìgbà tí mo ti dé kó èmi àti ẹ̀ lájọ wà à ń pè lẹ́yìn náà ni olórúkọ mi náà ni Tajudeen Ọládèjì Ògúntádé tí gbogbo èèyàn mọ̀ sí Ògúntádé ẹlẹ́kọ̀ọ́ ọ̀run èmi àti ẹ̀ lájọ wà látọdún náà di bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. bàbá sinimá wo lẹ kọ́kọ́ ṣe gbàrà. nǹkan kan rántí orúkọ sinimá yìí ná àmọ́ Ṣẹ́gun ló ní Ṣẹ́gun wo Lasco ló ní sinimá náà òun ni mo kọ́kọ́ ṣe mo kọ́kọ́ bá wọn ṣe kì í ṣe fídíò àwọn sinimá ní ńlá ni o tọ́jú optica páńpẹ́ ayé ni orúkọ sinimá náà. mo fẹ́ lọ sórí èyí tó wá gbé yín jáde gangan. Ọ̀pá Ajé eléyìí tí ọ̀gá mi Alhaji Yekin Ajílẹ̀yẹ kọ́lọ́mbà mi fọ̀run kẹ́ tó kọ òun la yà nígbà náà lọ́hùn ibẹ̀ ni Àjọgàn náà ti jáde ibẹ̀ l'Abija ti jáde ibẹ̀ l'Oyíbóyí ti jáde ibẹ̀ l'Olórí Abíóyè ti jáde nínú eré yìí náà ni láti lo Abija ìtumọ̀ Abija tí eré yìí fún wa ńgbà náà àwọn èèyàn wa míì tí wọ́n bá ń pè é táwọn tó mọ̀ pé bá pè dáadáa yóò yé yín dáadáa Abija wàrà bí ẹkùn Balógun ní ẹni tá à ń wí o ó ti ń jà lọ ìjà ti dé tẹ̀sù ti wọ̀lú torí pé ìlú méjèèjì tó kọ́kọ́ gbé ọ̀pá ìdání Bílẹ̀gùn Lásìgún Abija ò lè bá wọn jà rárá torí ìlú bàbá Abija ní Bílẹ̀gùn ìlú ìyá ẹ̀ ní Lásìgún gbogbo bí wọ́n ṣe ń fa ọ̀pá ìmọ̀ra wọn lọ́wọ́ Abija ò dá sí torí kò fẹ́ bá wọn jà àwọn méjèèjì kò fẹ́ bá wọn jà àmọ́ nígbà tí Ọlọ́run wà fún ní agbára pé tó àsìkò tó àwọn tẹlúdè wá jí ọ̀pá Ajé ìgbé ní Lásìgún ibẹ̀ ní Jagunlabi ló ti yarí ibẹ̀ gangan ni wọ́n ti ń sọ pé Balógun Abija wàrà bí ẹkùn ó ti wọ̀lú o wàhálà ti bẹ́ o ńgbà náà lọ́lọ́gbọ̀pá Ajé. ta ló mú àìdíà àjọ yẹn wá. ọ̀gá wa ló kọ ìtàn yìí fún rẹ̀ Alhaji Yekin Ajílẹ̀yẹ ló kọ ìtàn yìí fúnra ara rẹ̀ bó ṣe lè yẹ pé bàbá wa Láolú Ògúnníyì ó ní bó lẹ ti máa ń pè òun ló kówó lẹ̀ lọ́nà gbogbo owó ẹ̀ òun náà ló kórin iṣẹ́ wa òun sáà la máa pè ní pòdúsà àgbà àmọ́ gbogbo ń tọ́jọ́ mọ́ akọgbá ni akọ àwo ni o ọ̀gá wa Alhaji Yekin Ajílẹ̀yẹ ló kọ òun ló sọ bí ajá yìí ṣe jẹ́ nítorí bàbá kan wà bàbá yìí jẹ́ babaláwo òrìṣà ní ń lò ó nílé kan fún ọ̀sán yìí ó ní ilé kan fún àjàn ajá yìí èrè ní bí sìgìdì lórí ṣùgbọ́n a máa mì tẹ máa ṣe bí èèyàn ni ẹni ní bàbá yìí wá rí ló lo òrìṣà yìí lò náà wá kọ́ pé ẹ jẹ́ ká fún Abija náà ní òrìṣà kan tí ó máa fún lágbára tí ń bá ń lọ yàgbẹ́ èyí ó máa sọ bí ìjàngbọ̀n kan bá ń bọ̀ léyìí ó máa ṣàlàyé fún un bó bá fẹ́ rìnrìn àjò bó bá yẹ kó lọ eléyìí á sọ fún bí ò bá yẹ á sọ fún. nẹ́tíwọ̀kì wo wá ni àwọn àjọ yín ń lò nígbà yẹn tó fi ń communicate yín. nẹ́tíwọ̀kì tá a lè pè yín ní no network. ṣé ká wá sọ pé ẹ̀ ń tàn wá tẹ́ bá fi kinní ṣe títẹ̀ rẹ̀ ń gbé àjọ sọ̀rọ̀ ni. Abija obìnrin kan ló fẹ́ pa adìyẹ yìí o má jẹ́ kó pa àwọn ọmọ rẹ̀ ló fẹ́ pa tètè máa lọ. àtàyìn àwa ò ronú ọ̀rọ̀ fóònù gbogbo gbàtẹ́ ń sọ yìí látayébáyé ló sì ti wà kájangan ọ̀rọ̀ àjẹ́ gangan tó dé làwọn bàbá wa ti ń lo kinní ti ń lò kódà àwọn tó ń bẹ di bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tí ó dédé kí àdòmọ́lẹ̀ yóò sì máa bá sọ̀rọ̀ báyìí ọmọkùnrin tó jókòó wájú mi yìí gẹ́gẹ́ lè rẹ̀ mí ẹ̀ ìyẹn ọmọ sọ tó bá wá fún un ilé rẹ̀ dàrú ni ọ̀nà rẹ̀ ọ̀dá ni ìrànlọ́wọ́ ló bá wà kẹ́ ìrànlọ́wọ́ ni iṣẹ́ rẹ̀ ọ̀lọ́dédé ni ìrànlọ́wọ́ o ọwádìí sìn àtàn rárá ayé ń bẹ bí ìtàtijọ́ àwa la àṣírà wa bí ìtàtijọ́ o. Ọ̀pá Ajé yẹn ló wá tì yín síta gan. bẹ́ẹ̀ ni
Jimaliu ńkọ́? bàbá wa nù bàbá mi ni bàbá ló jẹ́ torí bàbá ló jẹ́ fọ́gá mi gangan bàbá lòun. Okay. Now Ọ̀pájé yẹn ló ti Abìjà síta. bẹ́ẹ̀ ni. Táwọn èèyàn bá rí yín tá ń gbà tẹ́ ṣọ̀pájé yẹn mọ́ lómi lára tó ìgbà yẹn náà. àìjẹun ògìnì kí òjì ọ̀tájà wọn ìjú bẹ́ẹ̀ lọ léèṣe ni wọn sanra rí wọn òṣèlú jù báyìí lọ rí. Sanra rí. rárá wọn òṣèlú jù báyìí lọ rí. Torí nígbà tí mo kọ́kọ́ rí yẹn mo ní bàbá yìí ò yàtọ̀ sígbà tí mo mọ̀ wọ́n. bóyá tá a bá wa kó aṣọ wa sára yóò tún wá bu ọlá kún àyè. Lẹ́yìn Ọ̀pájé yẹn sà àwọn sinimá wo lẹ tún wá kópa ń bẹ̀ tó lámìlaka gangan? ṣé tọ́jẹ́ tàtọwọ́ ọ̀gá wa yìí náà. Bẹ́ẹ̀ni. ẹ ṣe sinimá pọ̀ díẹ̀ nígbà tá a ya Ọ̀pájé tán a wá lọ ya sinimá kan tá a pè ní Ọpọ́n Ayé. Ọpọ́n Ayé yìí inú ẹ̀ l'Abìjà ti bí ọmọ ẹyọ kan ṣoṣo tí wọ́n parọ́ mọ́ ọmọ yìí wọ́n lòun lọ fọ́ ọpọ́n ayé ń bẹ o kábíyèsí ayé o kábíyèsí ayé o ọmọ yìí ọmọ Abìjà ni nínú sinimá tá à ń wí náà tá a pè ní Ọpọ́n Ayé. Gbogbo ẹni tó bá ṣebi nínú ìlú yìí Abìjà ni máa ń dájọ́ wọn. Eléyìí tí wọ́n bẹ̀ lórí Abìjà ni ó dá, eléyìí tí wọ́n fi ilẹ̀ Abìjà ni ó dá. Wọ́n ti wá rò lọ́tún rò lósì kábíyèsí Ọlọ́run má jàyè ó mú wa o wọ́n fi wá fáyé mú o. Wọ́n wá wo ohun táwọn fẹ́ ṣe fún Abìjà wọn ò rí. Wọ́n á rò pé ọmọ kan náà ló bí. Wọ́n wá lọ mú Ọpọ́n Ayé wọn lọ fọ́. Wọ́n wá kó àfọ́kù rẹ̀ wọ́n gbé lọ sí ibi tọ́mọ ìwà nígbà tí wọ́n ti ṣe oríṣiríṣi fún pé ìwọ dìde lọ jókòó mẹ́rùn ibẹ̀ náà ni kò sì máa wà ọ gbọ́dọ̀ dìde. Nígbà táwọn èèyàn bá pélé ọ lórí nìkan ọ̀sẹ̀ tó wá dìde kọ́mọ wá béèrè pé ta ló gbé ọ débi ọmọ yìí ṣe bẹ́ẹ̀ lóòótọ́. Nígbà tí wọ́n ó rí Ọpọ́n Ayé ti fọ́ wọ́n wá rí lẹ́gbẹ̀ẹ́ Ọpọ́n Ayé pé Ọpọ́n Ayé lọ fọ́ yìí ìyẹn ń pò òun ọ̀mẹni tó fọ́pọ́n ayé àmọ́ síbẹ̀síbẹ̀ ẹni táyé ọ̀pá kì í ṣẹnìkan ní ọ̀pá gbogbo ìlú ti sìkìtì bò ó bàbá rẹ̀ ò sì sí nílé ọ̀dà ń tọ́sẹ̀lẹ̀ ní pé ẹ mú lọ nù túbú kí bàbá rẹ̀ ó fi dé. Nígbà bàbá rẹ̀ sì dé ọmọ rẹ̀ ti ṣe ń tẹ́nì kò ṣe rí o kí ló ṣe ó ti dá ńláńlá òun lọ fọ́ Ọpọ́n Ayé. Ó ní kò sí nǹkan tó tún wà ńbẹ̀ náà ntọ́ bá jọmọ́ ìdájọ́ rẹ̀ kí wọ́n ó dá. Ó sì bọ́mọ rẹ̀ léèrè ọmọ lòun ọ̀fọ̀pọ́n ayé ọ̀fọ̀pọ́n ayé bó ló ṣe wá débi ọpọ́n ayé ó lòun kọ́ lòun fọpọ́n ayé. Bàbá náà ti wọ ibì kan ó ti lọ yẹ̀wò orí pọ́nmọ òun kọ́ ló fọ́ ọpọ́n ayé àmọ́ sọ̀rọ̀ wá dùn lẹ́nu ọmọ yẹ̀wò lè ní. Ọba ní kí wọ́n dájọ́ bí wọ́n ó ṣe dáa. Wọ́n ní ìbọn tó ọmọ yìí pèrè tó fi pẹ̀fọ̀n ìbọn rí ọ́n ló ń fi ń pa àjànàkú tó ń fi ń pa lílì tó ń fi ń pàrà ìbọn náà rèé lọ fi ṣèdájọ́ fún bó ti tó àti bó ṣe yẹ. Abìjà sì ni bàbá kú dẹ̀dẹ̀ kákéwì ọ̀dà kẹsàn ọyọ kọ́ máa wọ ọtẹ rí gbà sọ ìbọn yín rèé ẹ lọ fi ṣe tó bá wù ìfọmọ òun Abìjà bínú kó ń bẹ wọ́n pa ọmọ yìí. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Abìjà wa lọ pe ọmọ ìjáde fún rẹ̀ lẹ́wọ̀ lágbájá ṣé wọ́n lọ fọ́pọ́ àbí wọ́kọ́ ìyẹn ló wọ̀n mọ́ ń pọpọ́n àwọn ayé ló dìtẹ̀ àwọn ayé tó wá dìtẹ̀ wọn tó mélòó sì ka gbogbo wọn pátá ẹfún yẹlà ìkara ohun ìgbé kí ìyá gbìn ẹni tó rán mọ́ mi níṣẹ́ dandan ni kọ́ wà lọ́mọ lọ wọ́n ránṣẹ́ ni wọ́n sì wà lọ kọ̀ọ̀kan
òun náà lọ padà rẹ̀yìn gbogbo wọn ọpẹ́ kí kábíyèsí sinimá òun náà tún gbóná iṣẹ́ Alhaji Yẹkínní Ajílẹ́yẹ káwọn rere ọmọ jẹ nímọ̀ rẹ̀ kì í sí àṣàdànù ń bẹ tọ́lọ́run fi pè sọ́dọ̀ gbogbo àwọn iṣẹ́ rẹ̀ ṣé kò tó ayé tó tá a ṣe ni a fẹ́ sọ ni. ní ọjọ́ náà lọ́hùn iléyá kù ọ̀la mo ti rẹran torí mi máa ń pẹran mo ti rẹran kalẹ̀ ìyàwó 3 ló sì wà lọ́wọ́ mi ńgbà náà wọ́n wà nú ilé mi èmi àti Ògúntádé àti ẹ̀ lọ ṣe fàájì ń ta ni ńgbà tá a máa wọlé dé lálẹ́ ilẹ̀ ti ṣú gan mo bá àwọn ìyàwó mi níwájú ta pé kí ló dé ẹ wọlé ni ọ̀rẹ́ méjì ni mò ń gbé ńgbà náà ẹ wọlé ni wọ́n ní àwọn rí ẹyẹ àdán kan sáré wọnú ilé àwọn wá títí àwọn ò rí àmọ́ ẹyẹ àdán bòkè ẹyẹ àdán fẹ́ wá sí inú ilé ẹ mú kí ìwájàre ẹ sílẹ̀ kò torí nígbà tá à ń sọ yìí náà eégún ni mi mọ̀mọ́ fúnra mi àti lọ ṣe fàájì àti lọ òde fàájì mọ̀kàn wọlé bákan ni lóòótọ́ mo wá àdán táwọn yìí tí o èmi kàn wá dàn nígbà tẹ́mi ò ti rà dàn mí ẹ kálukú yẹn wọlé ẹ lọ sùn nígbà tó dijọ́ kejì àwa ti múra àti ń lọ sí Lálùpọ̀n a fẹ́ lọ ṣe eré orí ìtàgé ní Lálùpọ̀n mo ní ẹ pa ẹran òjò bá ti yí dìde òkè ẹ pa ẹran o àwa ń lọ bí tá a ti fẹ́ ṣe stage play ní Lálùpọ̀n èmi ti gbéra Lálùpọ̀n ẹni tí wọ́n rán sí mi ní Lálùpọ̀n pé ìyàwó mi yẹn ṣaláìsí dé Lálùpọ̀n ṣáájú mi Táwà Júdà kọ́lọ́n bá mi fi ọ̀run kẹ́ kí nǹkan rẹ̀ kó mọ́ bàjẹ́ ó jẹ́ nǹkan ìbànújẹ́ pàtàkì fún mi lọ́dún náà lọ́hùn kọ́lọ́ Elédùmarè kó bá wa dáwọ́ bí dúró. ìyẹn ní pé gbogbo iṣẹ́ tá à ń ṣe kò sí kéèyàn má máa rí ìlà kọjá ṣùgbọ́n ìlà kọjá yòówù tá a bá ń rí ká ṣàmà ní àfojúsùn sọ́dọ̀ Ọlọ́run. ìjọ́ ò lẹ dẹ́yìn gbẹ̀yìn. tí mo dín ẹyin gbẹ̀yìn. èmi yìí dẹ́yìn kí ni wọ́n fẹ̀yìn dédé sí kò sínú oúnjẹ mi bọ́tà lẹ́yìn ò kì í sóúnjẹ ọ̀bọ. òkè ẹ̀ kì í dẹ́yìn. ní ìdẹ́yìn. bọ̀ ẹ máa ń jàlùbọ́sà. mò ń gbé mi lọ ṣé ẹyin sẹ́yìn ẹ̀mí ọ̀dà bá jà lásìkò yìí ìbọn mi ń ṣiṣẹ́ n ọ̀dà bá jà o ìbọn dà jà bò ó. ọgbọ́n ò lè wá ń ta sí tẹ́lẹ̀ sí ń kẹ̀kẹ̀kẹ̀kẹ̀. àṣẹ Elédùmarè ni nígbà tí kì í sóògùn mi máa kẹ̀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 . Abija. Eégúnjọbí ti dé wa láyà bí òkè èmi tó gún bá mi lógbó tí mo dolú gbé ìtọ́ bá mi lọ́dàn mo dolú ọ̀dàn ọ̀kan tó bá mi ní pàlàpàlà bí òkè tí mo dolú òṣùṣù mi Abija táfà kan ṣoṣo pé èèyàn 6 èmi gangan lóògùn abìgún mọ́ gàlégàlé. àwọn ọ̀fọ̀ tí ẹ máa ń pa yẹn ṣé bólẹ̀ ti kọ àti pé ṣé gbogbo ẹ̀ lọ́fọ̀ ni àbí àwọn míì wà tẹ́kàn máa ń pọ̀ mọ́ra wọn. abínibí ó yàtọ̀ sí ability àbí bó lẹ́yìn léèbù máa pè èmi àjogúnbá ni tèmi torí babaláwo ló bí mi babaláwo tó bí baba tó bí mi gangan babaláwo náà ló bí baba tèmi náà babaláwo ni èmi Egúnjọbí Aláyàbí Òkè babaláwo ni mi ọdẹ sì tún ni mí pàápàá ọdẹ tí pa gidi ni òkè sí èyí fi kó pàdé ìbọn o ó ti jẹnu ntọ́ bá sì jọ ni wọ́n fi wé ohun èpo ẹ̀pà lọ́jọ́ pọ́ sí ẹ̀lìrí adigbọ́nàkùn lọ́jọ́ gbá alábàáhùn èèyàn ní jẹ́ bẹ́ẹ̀. àwọn ìtẹ́ kó sára ìsà àwọn irinṣẹ́ àjọ náà lélẹ̀. irinṣẹ́ àjọ ni irinṣẹ́ àjọ ni gbogbo ẹ̀ bí a bá bólógun bí àárọ̀ ni. Abija ṣe lóògùn ni. Ọlọ́run ló lóògùn Ọlọ́run ló lóògùn kìí sóògùn rárá kìí sóògùn. ẹ jẹ́ ká sọ pé ẹ̀yin àti igi ìjọ fẹ́ mú nǹkan lẹ̀. èmi nu Egúnjọbí Aláyàbí Òkè èmi àdánlá abẹ́kù dídí èmi àlàpàwọ́ bí ọba wù ẹni tí ń tira rẹ̀ sínú bó tí wọ́n ń tì gbó tí ń tira rẹ̀ sójú ọ̀nà. dáná ogun fún mi jẹ́ ń bọ̀ ya gbómi ìjà rẹ̀ kaná jẹ́ ń bọ̀ báwò bàbá mi èdè àrè lọ́gbára mi èdè pẹ́pẹ́ yẹn ṣe tán yọ ọ̀pọ̀ ọmọ nù ni. bẹ́ẹ̀ bá torí mi lọ lè ṣe gbẹ́rẹ́ wọ gidi lẹ́jẹ́ bó torí mi lọ lè ṣáàgùn òjèèdì èèyàn tó bá kẹ́ kí sàlàyà ọ̀fẹ́ orókún ní ògbé ọ̀ka lẹ́yìn tí ẹ̀ fi ń sẹ́ran kó sáàyàn ajá lórí èèyàn lórí ajá ń forí tiẹ̀ gbági ń forí tiẹ̀ gbọ́pẹ̀
orí ìfajà ẹ̀dọ̀ ìdùngbìn òtútù kẹ́kì mẹ́ja láàlè odò èmi gangan sinimá mi kan wà tó máa jáde tá a pè ní Lágbóndóbò kí lẹ pè tí. Lágbóndókò èmi dẹ̀ pè tèmi ní Lágbóndóbò. torí ẹnì kò ní gorí lákàlà èèyàn ò ní gorí ìkàkùn tó kákàn kò sẹ́yìn tí ó gorí atakó tó di póre ta bọ́ọ̀lù bá síkìtì bẹ́sí nírú ẹsẹ̀ ọmọ mẹ̀ ẹsẹ̀ ọmọ jó àtòfò àtàrùn ọmọ gbẹ́nù gbẹ́wò yìí kí tó tọmọ wọlé dé wá báyìí olúborí àwọ̀ òde dò ó ọ̀pá yẹyẹ méjì àwọ̀ ti bàdàn adífá fún sọmọsọmọ owó tí wọ́n fi kàwó kùrù kẹrẹlà túbà tẹsẹ̀ adífá fún bíi bá díẹ̀ ní sọlá ìjẹyàn ló ṣe fáfún kúkú ndùkú tí sọlọ́jà láàrin su bí bá ń yẹrù kẹ ìdẹ ni àgbéjọ adẹ ni àgbéyẹ̀wò gbòyìn lẹ dẹ ni àgbéjọ. orúkọ tèmi ni Tajudeen Ọládèjì tí gbogbo ẹ̀ mọ̀ sí Ògúntadé tí àwọn kan tó máa ń pè ní ẹlẹ́kọ̀ọ́ ọ̀run nínú eré lọ́sẹ̀ mẹ́tàlá tá a ṣe tá a pè ní ìpadàbọ̀ Abìjà ọ̀pọ̀pọ̀ tó bá wo eré yìí nígbà náà yóò mọ ọdún àrà tá a dá nínú ẹ̀ lóòótọ́ lèmi àti ẹkùn Abìjà wàrà àtijọ́ wà tipẹ́ láti etí tá à ń sọ yìí náà ni látijọ́ ń gbé látijọ́ ń mu látijọ́ wà inú mi sì dùn lónìí pé Abìjà òsì náà tí wọ́n fọwọ́ rọ́ sẹ́yìn àbí pé bóyá ó ti di ẹni tí ò sí mọ́ ọpẹ́ ni fún Ọlọ́run torí pé òkè ló wà. Abìjà irú èèyàn wo ni Gbénga Adébóyè. Gbénga Adébóyè káwọ́ orí ọmọ jẹ nímọ̀ rẹ̀ o sẹ́ẹ̀rí bàbá péré akọni àfidà lálẹ́ gàràgà ọkùnrin ni Gbénga Adébóyè ọkùnrin gidi ni ọkùnrin gidi ni Gbénga Adébóyè jẹ́ èmi ọba tí pè ní Gbénga Adébóyè tẹ́lẹ̀tẹ́lẹ̀ lójú ayé rẹ̀ ni mo ti pè mọ́lẹ̀kárì mo ti pè Gbénga Adébóyè ní mọ́lẹ̀kárì nítorí wípé èèmọ̀ tí mo lè fi wé òwe àwọn àgbà náà lọ wá ṣẹ lérí Gbénga Adébóyè wípé igi tó bá tọ́kì ìpẹnigbó ọlágbára yóò tún pẹ́ díẹ̀ o yóò pẹ́ èyí tí ẹ ronú sẹ́ńtírì tí a yìí pé bọ́yá la tún lè ríru Gbénga Adébóyè kì í ṣe sẹ́ńtírì tiwa yìí o tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ o tó nítòkùnú àwọn nǹkan ní ọlọ́mọdé ọ̀bàjẹ́ àtòbìnrin àtọmọdé àtàgbà inú yóò ní bàjẹ́ pẹ̀lú ògùn ọlọ́run ẹni wówó tì ẹni kanjú kú ọwọ́ ara yóò ní tẹ̀yìn ẹni aburú ọkàn tí ọkàn kò ní kàn o yóò rí bẹ́ẹ̀ yọ̀sẹ̀ bẹ́ẹ̀ láhàólà wàlà quwwata ìlà bìlà àlìlẹ̀ àsìm ẹnìkan ní sẹ́ Abìjà tó kéwu ni ìwọ tó ń pọ̀fọ̀ bí àrìrà ní iṣẹ́ ọwọ́ yín ni o ẹ̀yin lẹ gbé mi débẹ̀ ọlọ́run ò ní jẹ́ nkú àtẹ́ fi padà lẹ́yìn mi láyé àti láéláé. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà.